kí ló dé tí Nnamdi Kanu tó fi fà bínú yọ níbi ìgbẹ́jọ́ rẹ̀? Adájọ́ àgbà ti ilé ẹjọ́ gíga tó ń jókòó nílùú Àbújá Binta Iyako ó ti sún ìgbẹ́jọ́ olórí ikọ̀ IPOB Nnamdi Kanu síwájú tí wọn kò sì kéde pàtó ọjọ́ tí ìgbẹ́jọ́ náà yóò padà sí ilé ẹjọ́ o. Wọ́n ní ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2025 ó ní adájọ́ Iyako ló mọ̀ sún ìgbẹ́jọ́ síwájú o láì mọ ọjọ́ kan pàtó lẹ́yìn tí Nnamdi Kanu yarí pé òun kò fẹ́ kí adájọ́ náà kó tẹ̀síwájú pẹ̀lú ìgbẹ́jọ́ òun. Láti ọdún 2021 ó ní Kanu ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ State Security Service SSS. Níṣe ni ọ̀rọ̀ di eré orí ìtàgé ní ilé ẹjọ́ o nígbà tí agbẹjọ́rò Nnamdi Kanu Alo Ejimakor tó máa sọ fún adájọ́ Binta Iyako pé kó yẹ̀bá kúrò níbi ìgbẹ́jọ́ náà. Ejimakor ó ní òun gba ẹnu oníbàárà òun sọ̀rọ̀ náà nítorí Kanu kò ní ìgboyà kankan nínú adájọ́ náà mọ́. Ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra ó ní Nnamdi Kanu àti ikọ̀ IPOB ó ní wọ́n ń jà fún. Kanu sọ fún àwọn akọ̀ròyìn lẹ́yìn tí adájọ́ sún ìgbẹ́jọ́ náà síwájú pé ó ti hàn dájú pé ilé ẹjọ́ ṣiṣẹ́ tako òun ni èyí ló sì fà á tí wọ́n fi ìgbẹ́jọ́ ń wọ́lẹ̀. Ṣáájú ni adájọ́ Iyako òun ló ti yẹ̀bá lórí ìgbẹ́jọ́ Nnamdi Kanu nígbà tó béèrè lọ́wọ́ ilé ẹjọ́ ìyẹn ní oṣù kẹsàn-án ọdún 2024 pé òun kò fẹ́ kí adájọ́ Iyako kó gbọ́ ẹjọ́ náà kó gbọ́ ọmọ o. Nígbà tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé Monday agbẹjọ́rò fún ìjọba Awomolo ó mà sọ fún ilé ẹjọ́ pé kí àwọn tẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ náà àti pé o àwọn ẹlẹ́rìí àwọn ó ti wà níkàlẹ̀. Àmọ́ agbẹjọ́rò Kanu Ejimakor ó lóun kò gbà nítorí oníbàárà òun ó ti ní òun kò ní jẹ́jọ́ o níwájú adájọ́ náà mọ́. Ejimakor ní oníbàárà òun sì dúró lórí ọ̀rọ̀ rẹ̀ pé òun kò fẹ́ kí adájọ́ náà kó tẹ̀síwájú mọ́ o. Ṣùgbọ́n nígbà tó ń fèsì adájọ́ Iyako ní adájọ́ àgbà ilé ẹjọ́ náà kò gba ìbéèrè Kanu wọlé tí wọ́n ti dá ẹjọ́ náà padà fún òun. Adájọ́ Iyako ní tí Kanu bá sì dúró lórí ọ̀rọ̀ rẹ̀ kó kọ ìwé ránṣẹ́ sílé ẹjọ́ pé òun kò fẹ́ kí òun gbọ́ ẹjọ́ náà mọ́ dípò ọ̀rọ̀ tó sọ ṣáájú o. Èyí mà ló mú Kanu ló fi ìbínú sọ̀rọ̀ ní ilé ẹjọ́ pé kí ló dé tí wọ́n fi gbé ẹjọ́ òun síwájú adájọ́ náà. Ó ní gbogbo nǹkan tí adájọ́ náà ń sọ kò mọ̀ ní ìtumọ̀ sí òun. Ó ní ìbọ̀wọ̀ tí òun ní fún ìlànà òfin ó mà ló mà jẹ́ kí òun yọjú sí ilé ẹjọ́ àti pé òun gbàgbọ́ pé adájọ́ náà ó ti yẹ̀bá lórí ẹjọ́ náà. Kanu ní inú mọ̀rẹ́ kò mà dùn sí ìpinnu adájọ́ àgbà ilé ẹjọ́ ọ̀hún tó gbé ẹjọ́ ń padà sọ́dọ̀ adájọ́ Iyako tó sì tẹnumọ́ pé Nàìjíríà kò lè dá ẹjọ́ òun. Ó wá tẹ pẹlẹmọ́ pé adájọ́ Iyako ó ń ṣe ojúsàájú lórí ìgbẹ́jọ́ òun o. Nnamdi Kanu òun ló sọ bẹ́ẹ̀. Bákan náà ẹ jẹ́ ká tún sáré yọ̀dọ̀ Portable ti sọ̀kù ọ̀rọ̀ sí bàbá tó bí i lọ́mọ o. Ó ka ọ̀pọ̀ ẹ̀sùn sí i lọ́rùn yìí pé bàbá burúkú ni o. Àbíbò Kìkíọlá ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Portable ó ti gbé ohun tuntun síta báyìí èyí tó sì fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye lórí ayélujára tó jẹ́ pé àwọn èèyàn ṣe àhẹ́mọ̀ ní lórí ọ̀rọ̀ tí Portable sọ pé bàbá tó bí i lọ́mọ rèé bàbá burúkú ni o. Portable bọ́ sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ láti fẹ̀sùn kan bàbá tó bí i lọ́mọ pé ó mà lù òun ní jìbìtì mọ̀ ní tó sì fi òun sílẹ̀ lásìkò tó ń kojú ìṣòro. Gẹ́gẹ́ bí Portable gẹ́gẹ́ bó ṣe sọ ó ní òun mà fún bàbá tó bí i lọ́mọ òun mà fún lówó pé kó máa bá òun láti máa mójútó àwọn alẹ́ tó máa ń kọ̀. Ṣùgbọ́n bàbá òun ó má kùnà láti lọ bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ tó sì jẹ́ pé òun mà ló kàn sí wàhálà báyìí. Portable ní ó yẹ kí bàbá òun kó lọ sí àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá láti lọ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Ó wá pe bàbá náà ní bàbá burúkú tó sì sọ wípé bí òun ṣe máa ń fún bàbá náà lówó tó ó sì tún padà lu òun ní jìbìtì. Portable sọ̀rọ̀ ó ní bàbá òun lòun máa fún lówó láti bá òun kọ́lé o tó bá jẹ́ pé ó ti bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ ni òun ò ní ríru wàhálà tó ń rí yìí. Bàbá òun rèé ó bónílé jẹ ó bónílé mu ó wá dọjọ́ kú ó yẹrí òun ní Portable òun ló fi parí ọ̀rọ̀ rẹ̀. Ẹ ṣé púpọ̀ tí àwọn kan ní Ẹ̀yà Yorùbá TV. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí látàárọ̀. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́sì bá wa tẹ notification bell
láti máa mọ àwọn ètò alọ́kọ̀ òjọ̀kan tó bá ń gorí ìkànnì yìí. Ẹ ṣé o, ẹ jẹ́ á ní ọjọ́ rere o.